Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. You are welcome back. Continuation èyí tí mo ṣe tán nísìnyí. Yes. Tí mo pe àkọlé rẹ̀ ní mo máa ń ronú obìnrin míì tí bá ti wà lórí ìyàwó mi. So mo máa ń wá offer another candid advice. Tí ìwọ tó ti complain ọ̀rọ̀ yìí, o ò fẹ́ ìwà yẹn mọ́ ni, ìwà yẹn ti sú ẹ pátápátá. O ò fẹ́ ló fi complain ro ọ̀rọ̀ yìí. Nǹkan tí èmi ò bá ní kó ṣe sórí ọ̀rọ̀ yẹn ni pé obìnrin alákọ̀ọ́kọ́ obìnrin tí mo kọ́ fẹ́ sọ pé kẹ́ ẹ mọ̀ ṣerú hábìtì yẹn mọ́ kò dá bá kò dá. Mú ọkàn rẹ sí ọkàn rẹ gidi, ní policy, be strict. Mọ̀ ṣe mọ́, ẹ mọ̀ ṣe mọ́. Tó bá possible pé obìnrin tó ń ronú ẹ̀yẹn tó bá lè fẹ́, tí Ọlọ́run bá fún ẹ ní owó àti oore ọ̀fẹ́ àtagbára àti okun rẹ̀ àti omi ara rẹ̀ pé o lè rí lò fún gbogbo wọn fẹ́ sí wálé tí wàá lè nífẹ̀ẹ́ wọn déédéé o. Ṣé àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ pé kí ẹ ṣe déédéé tó wàá lè nífẹ̀ẹ́ déédéé ìbá ọ̀jẹ́ pé ìṣẹ́ tó wàá fi mọ́ ronú rẹ̀ níta fẹ̀ kan tó fi mọ́ yan ẹlẹ́dàá gbogbo wọn jẹ tí wọn náà wà mọ́ fi dẹ́sẹ̀ tí ìlọsíwájú rẹ tó wà mọ́ lọ sẹ́yìn fẹ̀ kan fẹ́ rú obìnrin yẹn kó gbòòrò yẹn wálé pátápátá kó mọ̀ ṣe ìwà zùnúbì yẹn mọ́ fẹ́ wálé. Àmọ́ tó bá sì wá fẹ́ wálé wàá wá make sure pé o wà nájú síta mọ́ dípò tí wàá tún wà lórí wọn tí wàá tún wà mọ́ ronú ẹlòmíì lórí wọn. Tẹ́ tó bá mọ̀ pé o lè fẹ́, you understand? Kódà ká ní oníyàwó méjì mẹ́ta mẹ́rin ni ṣó yé yín. Tẹ́ bá ti wà lórí ìkọ̀kan ẹ máa fi ọkàn mọ́ ro èèyàn náà tẹ́ wà lórí ẹ̀. Ẹ máa fi ọkàn yín mọ́ ro ẹlòmíì mọ́. Ẹ máa wà lórí ìyá A kẹ́ mọ́ ronú ìyá B. Ẹ máa wà lórí ìyá B kẹ́ mọ́ ronú ìyá C. Ẹ máa wà lórí ìyá C kẹ́ mọ́ ronú ìyá D àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báwo la ṣe wá fẹ́ ṣe léyìí? Ó ní pé ìgbà tí Ọlọ́run ti sọ wípé ẹ nífẹ̀ẹ́ àwọn méjèèjì déédéé ká sọ pé àwọn tó níyàwó mẹ́rin ni Ọlọ́run ti ní kí ẹ nífẹ̀ẹ́ gbogbo wọn déédéé. Nǹkan tó bá ń wù ẹ́ lára ìyàwó A sọ fún ìyàwó B kó ṣe é. Nǹkan tó bá wà lára ìyàwó B tó ń wù ẹ́ sọ fún àwọn ìyókù náà kí wọ́n ṣe bẹ́ẹ̀. Gbogbo nǹkan tí nǹkan bá fi wù ẹ́ nínú wọn tí ọkàn rẹ fi fà sí irú wọn sọ fún wọn. Nǹkan tí obìnrin yẹn bá mọ̀ ṣe tó ń dẹ́ ẹ lọ́rùn sọ fún àwọn ìyókù náà kí wọ́n emulate ẹ̀. Nítorí pé kí ni Ọlọ́run tó ní kí ẹ ṣe déédéé tó ń fi nítorí pé bí ó mọ one particular tí ń ṣe ju àwọn ìyókù lọ tó wá fi torí rẹ̀ tó fi nífẹ̀ẹ́ rẹ̀ Ọlọ́run máa bí ẹ o. Ọlọ́run máa bí ẹ wọ́n ti sọ bẹ́ẹ̀ fún yín kí ẹ má wá ti pàṣẹ obìnrin ẹ̀yìn náà kí ẹ má wá wọ iná. Èmi ò judge kọ́nà ní dáadáa ẹsẹ̀ mi jì mí judge. Àmọ́ àwọn èèyàn ńlá kan àwọn scholar kan ti sọ wípé ẹ ṣọ́ra lórí pé ẹ̀ ń fẹ́ mẹ́yìn kí ẹ má wá torí ìpàṣẹ obìnrin wọ náà. Nǹkan tó bá ń gbádùn lára ìyàwó kan sọ fún ìyàwó yòókù náà kan ṣe bẹ́ẹ̀. Nǹkan èyí tẹ́ fi lè ṣe déédéé tẹ́ fi lè bọ́ lọ́n tó nìyẹn. Tó bá sì jẹ́ pé ìwọ níyàwó kan náà ni ìyẹn ṣe sókì gbogbo nǹkan tó bá ń rí ní ẹnìkan níta nǹkan tó bá ń rí lára ẹnìkan níta tó wù ẹ́ tó mọ́ ń dẹ́ lọ́rùn tó ti pé ló wá fà á tó fi wá ronú yẹn lórí ìyàwó rẹ̀ sọ pé kí ìyàwó rẹ̀ máa ṣe kó máa ṣe sí ẹ lọ́rùn nínú ilé ìyẹn gangan ló lálùbáríkà. Kó máa ṣe sí ẹ lọ́rùn nínú ilé gbogbo nǹkan tó bá ti pé wọ́n wọ̀ tó ń entice yín níta ẹ jẹ́ kí ìyàwó yín máa wọ̀ nínú ilé. Nǹkan tí Ọlọ́run lòdì sí tá a ti sọ ń jọ̀wọ́ ìbálòpọ̀ ti inú fùrọ̀ àti ìbálòpọ̀ obìnrin ṣe nǹkan sùn ó ní wọ́n ní kẹ́ dènà. Àmọ́ ìyókù kò ba ẹ̀sìn jẹ́ ni wọ́n sọ. Tó bá jẹ́ pé òun rí kíní yẹn àwọn kan fún ẹ níròyìn ẹ̀ níta ló wá di pé wàá mọ òróró kúrò lórí ìyàwó ẹ̀ dákun dábọ̀ sọ fún ìyàwó ẹ̀ ẹ kọ́ wọn bí wọ́n ṣe ń ṣe. A rí àwọn ẹlòmíì tó jẹ́ pé wọ́n ní ẹ gba owó yìí ẹ bá mi kọ́ ìyàwó mi bí wọ́n ṣe ń ṣe kíní torí pé mo nífẹ̀ẹ́ sí ni ó wù mí ni so far tí Ọlọ́run bá ti sọ wípé rárá ẹ̀ṣẹ̀ ni. Mo fi pé ẹ understand mi. Àwẹ̀ láwà ẹ̀ẹ́dẹ̀ rí pé mò ń kọ́ pẹ̀lú ọgbọ́n orí ni mo sì ń kọ́ pẹ̀lú moderate pẹ̀lú pé sílẹ̀ náà ni mò ń sọ ẹnu sọ̀rọ̀
kéèyàn kan mọ̀ sọ yìí èèyàn kan máa hùwà hypocrite. Mo sì ti sọ fún yín pé èyí tó bá fẹ́ comment tẹ́ẹ̀ fi lè rí comment yín kà wàláì tàláì ẹ wà moderate. Ó bá wù ẹ́ o lè kọ Yorùbá, ó bá wù ẹ́ o lè kọ English, but ẹ wà moderate. Ẹ bá ti ìṣẹ́lẹ̀ tẹ́ bá ti ń kọ English yẹn ẹ wà moderate. So bí ìgbésí ọkọ àtìyàwó bí wọn ò ṣe ní problem làwa wà fún, tínú àwọn ọmọ fi dùn títí ráyéráyé ni nìkan táwọn wà fún. Mo fi pé ìwọ arákùnrin ó ti understand dáadáa, òun ló jẹ́ kí n tún wá padà wá ṣe fídíò yìí. Gbogbo nǹkan kí nǹkan, because ẹ̀yin ọkùnrin mi mọ́ pretend, ẹ mọ́ pretend, ẹ rí nǹkan tà ẹ like ẹ̀, ìyàwó yín báyìí tẹ́ bá wá ṣe ẹ wà ranjú, ìwọ ọkùnrin tó bá ń ṣe bí ẹ̀wà láìtẹ́lẹ̀ tó bá sọ́ra sí wàá wọná. Nǹkan tó rí ń ta tó ń admire tíyàwó rẹ fẹ́ ṣe àbí tíyàwó rẹ tí ò fún ìyàwó rẹ láyè láti ṣe, tó wá ń torí kinní yẹn tó wá fi ń nàgà síta, tó fi wá ń ronú obìnrin yẹn lórí ìyàwó rẹ, wàláì wàá wọná tó bá sọ́ra. Astagfirullah tó bá dàbí ẹsẹ̀ mi ìfẹ́ George Ọlọ́run ló ní conclusion lọ́wọ́ ṣóyé yín. Àmọ́ ẹ̀yin náà jẹ́ ká wò, ìyàwó rẹ sọ yìí pé baálé mi àbí kémi náà lọ ṣe eyelashes for example, àbí kémi náà lọ fi lashes sójú. Ó ní rárá o tó bá ṣe máa lé ẹ jáde ní. Àṣé òun ni kọ̀líìgì ẹ̀ kan ní ọ́fíìsì tó ṣe tó wù ẹ́, tó wá di lálẹ́ tó wá rántí eyelashes yẹn, tó wá rántí rẹ̀ lórí ìyàwó rẹ̀ pé tó bá jẹ́ kó wá mọ̀ imagine ká sọ wípé ó ní lashes yẹn lójú, báwo ló bá ṣe mọ ṣẹ́jú mẹ́ bó ṣe wà lórí ẹ̀ yẹn, kó wá mọ̀ imagine. Ó mọ̀ pé tó bá tètè múra sí àfàìmọ̀ kí wọ́n mọ̀ judge bí àwọn onízìnà gangan, kí wọ́n mọ̀ judge bí àwọn onízìnà gangan, kẹ́ mọ̀ wá ti pàṣẹ obìnrin lórí ọ̀rọ̀ kékeré lẹ́ẹ̀pẹ́, kẹ́ mọ̀ wá fi wọná. This is on point by 2, using my words to help others. Ó dàbọ̀ for now.